Ayekooto TV irú ẹyẹ bí ọ̀kẹ́ òsì gbogbo kìnìún ọlọ́làjò ajégunjẹran ò sí pé méjì láwùjọ ẹranko bọ́rọ̀ bá dọ̀rọ̀ ètò tó kọ́ni lọ́gbọ́n àti òye tó ń tàròjinlẹ̀ tó kún fọ́fọ́ fàṣeyọrí àwọn ẹ̀dá láyé kí la rí gbọ́ lọ̀gá lórí ètò kí la rí gbọ́ lẹ́yìn tí wọ́n gbọ́ ọ̀tún ìròyìn tó kún fọ́kàn jọ̀ka àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńláyé in line with media ethics and practice that full of truthfulness fairness credibility objectivity and balancing nípa pé káyé nàná ọ̀rọ̀ kó dá sáká láì fi gbàkan bọ̀kan nú lórí ohun tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńláyé bó ṣe nípasẹ̀ àgbẹ̀ ètò ẹ̀kọ́ ọ̀rọ̀ ìlera ètò ìrànlọ́wọ́ táwọn olóyìnbó ń pè ní humanitarian ètò ìṣèjọba àwarawa orin ijó àti eré ayò níbi tẹ́tí máa pàdé bàbá wa ọmọ borí owó fúnra lára rẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí fún ọ̀kan ìjọ̀kan ìbéèrè tẹ́ bá ní bóyá ẹ̀ ń sì fẹ́ bá wa dòwò pọ̀ léyìíkéyìí ìlú tẹ́ bá wà ẹ lè pè tàbí kẹ́ WhatsApp wa lórí +971 503 430 843 ẹ má gbàgbé o wípé lórí Ayekooto TV lẹ́ẹ̀ tí máa wò ó láìsí tàbí ṣùgbọ́n wọ́n ní wọ́n pé tàbí kankan lórí ètò kí la rí gbọ́ the truth must be told. Àkí ọmọdé àkí àgbàlagbà pé ẹ káàbọ̀ sórí ètò wa fún tòní orúkọ tèmi padà ọmọbìnrin owó Adéníyì òun náà ni èmi ń jẹ́ ìwọ tó wá jẹ́ pé àkọ́rẹ́ tí ohun wo ètò wa bí a ṣe mú wọn wá ní ọlọ́kanjọ̀kan máa rọ̀ yín pé kí ẹ bá wa subscribe sí orí YouTube channel wa bẹ́ẹ̀ sì ni kí ẹ má gbàgbé láti bá wa tẹ̀lé sábẹ́kẹ́lẹ̀ jẹ́ àkọ́kọ́ tí ó máa rí àwọn ètò wa bí a ṣe mú wọn wá fún yín ní ọlọ́kanjọ̀kan ẹ má gbàgbé láti ṣe ètò yìí sí ẹbí àti ará àti ọ̀rẹ́ kí àwọn náà kí wọ́n lè jàǹfààní nínú ètò tá a tún mú wá fún yín lónìí lórí ètò wa kí la rí gbọ́ ohun tá a tún mú wá lónìí yóò jọ ṣe mi àti ẹ ní kàyéfì ohun tá a tún mú wá lónìí yóò bá èmi àti ẹ lẹ́rù jọjọ wípé ṣébi ti ilé ayé níbi tó dé dúró ṣébẹ̀ la wà yìí ǹjẹ́ ibi tí ayé dojúkọ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ìlú yé èmi àti ẹ bí ǹjẹ́ níbi tí ayé dé lónìí ǹjẹ́ àwọn èèyàn kàn tí ẹ mọ̀ pàtàkì ọmọ bíbí àbí ǹjẹ́ ẹni tó ru oyún fún oṣù mẹ́sàn-án tó sì ń pọn ọmọ ọ̀hún tó ń pọn lọ tó wá fi pọn ọmọ ọ̀hún fún odidi oṣù mẹ́fà ǹjọ́ wa lè gbèrò wípé òun fẹ́ ta ọmọ tó ń bí òun fẹ́ tà á as an exchange láti fi gba iPhone àti bàtà àti aṣọ àti ohun tí òun lè máa jẹ ṣé ayé ń ṣe ni àbí ọpọlọ irú ẹni bẹ́ẹ̀ ó ti dàrú àbí irú ẹ̀dá bẹ́ẹ̀ ọmọ tí ń sọ ni àbí nǹkan ṣe onítọ̀hún kò mọ tí ń rò ṣé ti oyún tó rù fún oṣù mẹ́sàn-án ni kó wo ìnira àti ìrora ni àbí ti ìjọkúnlẹ̀ tó fẹ́ bí ọmọ ọ̀hún sóun ní kúrò ẹ má jẹ́ ń làágùn jìnnà ẹ má jẹ́ ń lọ jìnnà arábìnrin kan ni ló gbé ọmọ ẹ̀ lọ síbi tí wọ́n ti fẹ́ tà á ó ní òun fẹ́ ta ọmọ wọn wá béèrè pé kí ni tó fẹ́ gbà tó fẹ́ fi ta ọmọ ẹ̀ ó lóun nídìí iPhone pẹ̀lú aṣọ àti bàtà àti báàgì àti owó tó ń mọ̀ fi jẹun kí n tó wá padà wá síbi tí mò ń lọ gangan ẹ jẹ́ kí èmi àti yín kájọ lọ wo fídíò yìí ká wá jọ wò wípé ṣé ayé ń ṣe ni àbó ń gangan ń lọ ṣe ayé. gbogbo ọmọ wa kò fẹ́ tà ọmọ tó fẹ́ tà lélẹ̀ èlò ni kò fún ẹ 100 phone aṣọ àti bàtà o ní wàá wọ ọmọ ẹ mọ́ láyé àti lọ́run ọmọ olúwo ni ẹ sáìdì bọ́lá bẹ́ẹ̀kúta ìsínbà ìsìn ò ní wá bímọ láti fún ẹ ní 100 phone. o ní wá wọ ọmọ mọ́ ọmọ lélẹ́yìn o ọmọ oṣù mélòó ló pé márùn kò sí wàhálà a máa fẹ́ ọmọ nǹkan tó fẹ́. ẹ wò ó ọmọ oṣù márùn-ún òun ni arábìnrin tẹ̀ ń wò yìí òun ló fẹ́ tà ó fẹ́ ta ọmọ oṣù márùn-ún nítorí kíni o nítorí 100 phone nítorí kí mo pè é nítorí 100 phone ló fẹ́ ta ọmọ oṣù márùn-ún ó fẹ́ tà á ó fẹ́ gba 100 phone àti bàtà àti aṣọ àti owó tí ó mọ̀ fi jẹun ìbéèrè mi àti yín rèé ǹjẹ́ tí arábìnrin yìí bá ta ọmọ oṣù márùn-ún yìí oṣù mélòó
ló fẹ́ fi ná owó yìí àti wípé ọdún mélòó gan ló fẹ́ fi lo Android phone yìí. Nǹkan bẹ níbi tí ayé dé lónìí, níbi tí nǹkan dàrú dé lónìí, níbi tí orílẹ̀-èdè Nàìjíríà níbi tó sún àwọn èèyàn dé lónìí lẹ́ ń wò yìí. Ṣebí tẹni tó ṣe ìlarí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ta ẹbí, ni wọ́n ti ta ọmọ wọn nítorí kí wọ́n lè jẹ nígbà tí àìjẹ àti mu, nígbà tó bá le koko tó le koko tí wọ́n àrí ọ̀nà àti jẹ àti mu. Ṣé iṣẹ́ ni ò sí ni? Àbí irú nǹkan wo ni ò sí? Ṣé tá bá níjọba tó dáa, ǹjẹ́ àwọn èèyàn lè ronú wípé níṣe ló yẹ kí àwọn ta ọmọ táwọn bínú bí wọn ò bá sì gba ọmọ yìí lọ́wọ́ arábìnrin yìí? Àwọn tí wọ́n mọ ọmọ rà tí wọ́n lu ọmọ láti fi ṣoògùn kan mi ò ní wá padà wá lọ, yóò sì padà wá ta ọmọ ọ̀hún. Àwọn nǹkan tó yẹ kí ìjọba mójútó eléyìí láti rí pé ọmọ yìí ààbò tó péye wà lórí ẹ̀. Ṣùgbọ́n ìjọba gan ò bìkítà fún ẹ̀mí àti dúkìá àwọn aráàlú. Ìjọba gan ò bẹ̀sùbẹ̀gbà bí àwọn aráàlú bá lè ta ara wọn dànù. Ìjọba ò kí ẹ̀ bí àwọn aráàlú gan bá lè ta ẹbí ta ara wọn tọmọ wọn dànù. Ìjọba ò rán yan, wọn ò rán ní sẹ́ni ìjọba, wọn ò rán ò bá ta ẹbí, ò bá ta ara ẹ̀. Ká wá wò wípé is there something wrong with this lady for being come out and said she want to sell her own daughter, sorry, her own child, her own child. Ó fẹ́ tà á dànù. Lélo Android phone, Android kíni, ṣé 14 ni, ṣé 15 ni, ṣé Android Pro 11 ni, Android lásán. Fóònù tó jẹ́ pé ó lè mú dání báyìí kí wọ́n ó sì dàgbà lọ́wọ́ ẹ̀, tàbí kí Aburu padà wá ṣe fóònù ọ̀hún kó jẹ́ pé kò ní padà wá ṣiṣẹ́ mọ́, tàbí kí fóònù ọ̀hún padà wá sọnù. Ǹjẹ́ fóònù ọ̀hún lè wá da odidi ọmọ tí arábìnrin yìí fẹ́ tà at rate of lórí fóònù tí ò tí ì wọ 350,000? A tún wá gba báàgì, á gba bàtà. Báàgì mélòó ni wọ́n fẹ́ fún? Bàtà mélòó ni wọ́n fẹ́ fún? Èló gan lówó tí wọ́n fẹ́ fún? How many months ló fẹ́ fi ná owó ọ̀hún dà? Nǹkan mọ̀ tí ń dàrú, nǹkan mọ̀ ń dojúrú, wàhálà mọ̀ ti dé níbi tí èèyàn bá ti ń gbé ọmọ lọ sọ́jà lọ́tà. Ọjà abo ni wọ́n ti ń ta ọmọ Nàìjíríà. Olódùmarè o, dákun dábọ̀, dákun ṣàánú fún wa, torí níbi tí nǹkan dé dúró Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, ìyẹn mú ebi ń para lé, ebi ń para oko. Tá a bá ní arábìnrin yìí, tá a bá ní kò gbọ́n pé àǹgànà ṣe é, àǹgànà ò ṣe é, àǹgànà ò ṣe é, n tó sì fẹ́ ṣe ń lọ sọ̀rọ̀. Ṣùgbọ́n kí wọ́n wá béèrè pé kí ni ìdí tó ṣe fẹ́ ta ọmọ ẹ̀. Àwọn èèyàn ò béèrè, wọn ò béèrè pé kí ni tó orí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́, wọn ò béèrè. Ohun tí arákùnrin ọ̀hún bi léèrè ni wípé ṣé bó ní o fẹ́ ta ọmọ ni? Ọmọ oṣù mélòó? Ó fẹ́ ta ọmọ oṣù 5. Nígbà tó bá lè bí ọmọ tó run oyún sínú fún odidi oṣù 9, tó wá pọnmọ ọ̀hún, tó dẹ̀ ń fìdí ọmọ ọ̀hún, tí ọmọ ọ̀hún fi tó báyìí, ọmọ tó tóbi tó báyìí, ọmọ tí àwọn èèyàn ń wò tí wọ́n ń gbé, ọmọ tó tóbi tó báyìí, tó wá fẹ́ ta ọmọ ọ̀hún ní just ordinary 5, gbogbo owó tó fẹ́ ta ọmọ ọ̀hún wa kò wọ́ 500,000. Kánà fẹ́ fún Android phone, wọ́n á fún láṣọ, wọ́n á fún ní bag. Ṣé wọ́n lè fún ní extra 500,000 pé kó máa fi jẹun ni? Wọn ò lè fún, wọn ò lè fún. Ó sì fẹ́ ta ọmọ tó bínú, ọmọ tó bí, tó wù ú, tó sọ láyọ̀, tọ́lọ́run wá ṣe ọjọ́ ọ̀kúnlẹ̀ ní ọjọ́ ayọ̀ fún, tó wá bí ọmọ ọ̀hún tán, tó wá lóun fẹ́ ta ọmọ oṣù 5 ní just ordinary Android phone, bàtà àti aṣọ àti owó tí wọ́n máa fi jẹun. Ẹ bá ń béèrè pé ẹni tó bímọ fún ńkọ́? Ẹni tó bímọ fún ńkọ́? Torí ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè òun ló yẹ kí wọ́n padà wá béèrè lọ́wọ́ ẹ̀ pé bàbá ọmọ yìí ńkọ́? Àwọn ẹbí tó bímọ yìí fún ńkọ́? Àwọn ìdílé tó bímọ yìí fún ńkọ́? Nítorí pé ohun tó rọ̀ mọ́ àti ta ọmọ yìí, ó yẹ kí èèyàn ó wádìí ẹ̀ dáadáa, ká wò wípé ǹjẹ́ ọmọ yìí gan ní bàbá? Ǹjẹ́ àwọn ẹbí sújá ọmọ yìí? Ǹjẹ́ ìyá tó bí ọmọ yìí gan ní àwọn òbí? Ǹjẹ́ àwọn òbí tiẹ̀ gan sújá? Ǹjẹ́ wọ́n kàn tiẹ̀ mà kó bímọ? Eléyìí
ni ó jẹ́ ká lè mọ ibi tá à ń lọ nítorí pé téèyàn bá lè bọ́ta tó lóun fẹ́ ta ọmọ tó bínú ara èèyàn á jẹ́ pé nǹkan ti ń ṣe onítọ̀hún ó sì yẹ kí ìjọba kí wọ́n gbèrò ẹni bẹ́ẹ̀. èèyàn wa bóyá màá fẹ́ ká wo fídíò yìí lẹ́ẹ̀kan sí i ká lè wò wípé ǹjẹ́ ní tí arábìnrin yìí ǹjẹ́ ní tó sọ ǹjẹ́ ní tó gún ọpọlọ tàbí tó múlà káyè dání ni jẹ́ ká tó tọ́ fídíò ń wò lẹ́ẹ̀kan sí i. gbogbo ọmọ wa kò fẹ́ tà ọmọ tó fẹ́ tà lélẹ̀. ẹ̀yin wo mo fẹ́ kájọ wo ọmọ tí wọ́n fẹ́ tà ọmọ tí wọ́n fẹ́ tà rèé ọmọ tó fẹ́ tà lélẹ̀. ẹ wo ọmọ tí wọ́n fẹ́ tà nígbà tí èèyàn fẹ́ ta ọmọ tó fáìn tó báyìí nígbà tí ènìyàn tó fẹ́ ta ọmọ tó rẹwà tó báyìí ṣé kìí ṣe wípé ayé ń ṣe tàbí ogun ìdílé ń jà nítorí pé tó bá fi lè mú èèyàn sọ pé òun fẹ́ ta ọmọ tó òun bí tó dẹ̀ ti tọ́ ọmọ òun fún odidi oṣù 5 tó wá ní títà ló kàn kó òun ta ọmọ òun ọ̀rọ̀ ọdún ẹni bẹ́ẹ̀ ó gbà ká fura sí i ẹja tẹ̀síwájú. èlò ni kò fún ẹ 100 fún aṣọ àti bàtà o ní wàá wọ ọmọ ẹ mọ́ láyé àti lọ́run ọmọ olúwo ni ẹ sáìdì bọ́lá bẹ́ẹ̀kúta ìsínbà ìsín ò ní wá bímọ láti fún ẹ ní 100 fún. ẹ pariwo o ní wàá wọ ọmọ mọ́ ọmọ lélẹ́yìí o. ẹ wò ó ẹ̀yin tẹ́ ń wò mí ẹ̀yin olólùfẹ́ ọmọ borí owó ayé mọ́ kò tọ̀ kí la rí gbọ́ fún tòní ohun tún lélẹ́yìí ẹ̀yin náà wo ọmọ tí ènìyàn fẹ́ tà àwọn kan ń bẹ tí wọ́n ń wojú ọmọ pé kí Elédùmarè kó dàkún kó fún àwọn ní ọmọ wọ́n ní owó wọ́n ní ọrọ̀ wọ́n ní dúkìá wọ́n ní ohun àlùmọ́nì téèyàn ní ṣùgbọ́n lọ́wọ́ mọ̀ fún wọn lọ́mọ wọ́n sunkún lójoojúmọ́ pé ìwọ Ọlọ́run bó ṣe kó fún àwọn lóyún láàárọ̀ kó bàjẹ́ lálẹ́ ṣùgbọ́n kí wọ́n kàn tiẹ̀ rí pé àwọn lóyún àwọn ń wá wọn ò rí àwọn kan sì ń gbé owó kiri wọ́n ń wá ọmọ wọn ò rí àwọn kan rèé bí wọ́n ṣe ń bí ló ń kú bí wọ́n ṣe ń bí ló ń kú wọ́n ń sunkún sọ́lọ́run ọba lọ́rùn ẹni tó wá bí tọ́lọ́run ò pa ẹni tó wá bí tọmọ ń wáyè ẹni tó wá bí táburú òṣè ẹni tó wá bí tí wọn ò fi abẹ́gbẹ̀ bí ẹ̀ ó sì gbé ọmọ oṣù 5 lọ sọ́jà ó lóun fẹ́ tà á láti lè fi exchange fún just ordinary iPhone ibi tí ayé bàjẹ́ dé lónìí nǹkan tí ayé ò dá sílẹ̀ agbára ayé gan ò tí ì ká mọ́ báyìí torí pé níta ayé gan ti dá báyìí ọmọ tí ayé bí òun láyé ń pọ̀n báyé ṣe wá ń pọ̀n agbára ayé gan ò wá ká ọmọ tí wọ́n bí mọ́ torí pé tó bá fi lè mú èèyàn sọ pé òun fẹ́ ta ọmọ tó òun bí ní just ordinary iPhone àti bàtà àti aṣọ àtowó tó òun mọ̀ fi jẹun òun ò sì ní padà wá béèrè ọmọ òun mọ́ ẹja jọ fura nǹkan tí ń ṣe é Aburu ti ń ṣerú ẹ̀dá bẹ́ẹ̀ ó ní ó mọ̀ kò mọ̀ pé Aburu ti ń ṣe òun ni ayé ò mọ̀ ní mú wa wọn ò mọ̀ ní fàwálẹ́ni tí ò mú wa lọ́wọ́ àmọ̀ ní bọ́wọ́ bẹ́ẹ̀ la sì ní sírìn gbogbo abiyamọ pátápátá ẹja jọ ṣọ́ra sí i torí pé àmọ́ tí àwọn ọmọ yìí àmọ́ tí wọ́n padà wá dà bó bá dọ̀la gbogbo ohun tó wù kó lè máa ṣẹlẹ̀ lónìí ohun tó wù kó lè máa ṣẹlẹ̀ rògbòdìyàn ní àìríjẹ àìrímu ni ó mọ̀ sí ń padà bọ̀ wá dópin tá a bá ti wá fi wàdùwàdù lídà lórí ìkọ́ tí dọ̀hún bá lọ jó tó bẹ̀ wá lọ́wọ́ ńkọ́ kí la fẹ́ fojú sí arábìnrin yìí ìgbàgbọ́ mi ni pé kò mọ ti ń ṣe kò mọ iyì ọmọ kò mọ rírì ọmọ nítorí pé ọjọ́ orí tí ẹ̀gán sì kéré ju ẹni tí bímọ lọ ọjọ́ orí ẹ̀gán sì kéré ju ẹni tí sọ pé òun fẹ́ bímọ lọ ó lè jẹ́ wípé sáré wá gbà kó sì doyún ohun tó ṣẹlẹ̀ ni tí ẹni tó sì ní oyún ọ̀hún ò sì gbà lọ́wọ́ ẹ̀ tí wàhálà àti bùkátà ọmọ òun wá pọ̀ sí lọ́rùn tó wà pé ohun tóun lè ṣe òun náà ni kóun gbé ọmọ òun kóun lọ tàdánù k'Elédùmarè kó dákun dábọ̀ kó bá wa ṣọ́ arábìnrin kó bá wa ṣọ́ ọmọ arọ gbogbo àwọn ẹni tí ọmọ yìí bá ń bẹ lákàtà wọn ẹ dákun ẹ bá wa ṣọ́ ọmọ yìí ẹ bá wa dáàbò bo ọmọ yìí torí pé kò sí ẹnikẹ́ni tó mọ tí irú ọmọ yìí tó lè padà wá jẹ́ bó bá dọ̀la ní bọ́wọ́ o sì ní sírìn ẹ wò ó ibí yìí òun lèmi ò ti dúró fún tòní lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ò yí padà Ọmọbùrẹ̀ Owó Adéníyì náà ni orúkọ tí èmi ń jẹ́ wọ́n tẹ́gbẹ́ ẹ̀kọ́ rèé tí ó ń wo àwọn ètò wa à ń rọ̀ yín á bẹ̀ yín ẹ bá subscribe sí orí YouTube channel wa bẹ́ẹ̀ sì ni kí ẹ bá tún ṣẹbẹ̀ kẹ́ ẹ lè jẹ́ àwọn kọ́ tí ó máa rí àwọn ètò wa wò bí a bá ṣe mú wá fún yín
ní ọlọ́jọ́ kanjọ̀kan títí dìgbà mi tèmi àti yín yóò máa pàdé lórí ètò yìí bákan náà Ayekooto bẹ́ẹ̀ sì ni kí la rí gbọ́ lórí ètò yìí náà ni Olódùmarè yóò ràn wá lọ́wọ́ ara ànúgbà ohun tí èmi àti yín tá a tún rí gbọ́ fún tòní ó lámúwá yìí ohun tí wọ́n náà bá wá rò ń bẹ̀ máa fẹ́ kí wọ́n náà kó fi èsì rẹ̀ sí abẹ́ fídíò yìí ire ni o ayọ̀ ni pẹ̀lú tiwa pẹ̀lú títí dìgbà míì tèmi àti yín yóò máa pàdé ire ni kó jẹ́ tèmi àti yín.